Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ̀nyín. Orúkọ mi ni ìyáàfin Lydia Obofalẹyẹ. Orí ló kó àwọn akẹ́kọ̀ọ́ yọ nígbà tí òjò àrọ̀rọ̀dá kan bẹ̀rẹ̀ ní ọjọ́rú ní ìpínlẹ̀ Taraba. Ní òjò náà wó yàrá ìkàwé ti iléèwé Government Secondary School Nana ní agbègbè ìjọba ìbílẹ̀ Gásọ̀. Ìṣẹ̀lẹ̀ aburú yìí ló mú kí ogunlọ́gọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní ìpele tó gbẹ̀yìn, àwọn òṣìṣẹ́ elétò ìdánwò pẹ̀lú àwọn agùnbánirọ̀ kọ́pà sá àsálà fún ẹ̀mí wọn. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ti sọ wípé ìjì ńlá àti òjò àrọ̀rọ̀dá náà bẹ̀rẹ̀ ní dédé aago 6 ìrọ̀lẹ́ ní kété tí àwọn ìpele kejì tí àwọn akẹ́kọ̀ọ́ náà ti bẹ̀rẹ̀ ìdánwò WAEC wọn ní afẹ́fẹ́ líle pẹ̀lú òjò ńlá náà ti bẹ̀rẹ̀ sí ní da yàrá ìkàwé náà wó lulẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ díẹ̀, àwọn olùkọ́ tí wọ́n ń bójú tó ìdánwò àti àwọn agùnbánirọ̀ kọ̀ọ̀kan náà farapa tí wọ́n sì tún ṣèṣe. Lẹ́yìn bíi wákàtí díẹ̀ sí ìgbà ìṣẹ̀lẹ̀ náà wáyé ni àwọn olùgbé agbègbè náà dóòlà ẹ̀mí àwọn mìíràn tí wọ́n ń fara pa. Olùgbé agbègbè náà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Dan Azumi Laris náà tún fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí alágbèéká rẹ̀. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tí ó farapa náà ni àwọn gbé lọ sí ilé ìwòsàn kan tí ó wà nítòsí agbègbè ìlú náà. Òjò àti afẹ́fẹ́ líle náà tún wá ba oríṣiríṣi nǹkan jẹ́ jákèjádò ìlú náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Gómìnà ti ìpínlẹ̀ Rivers tí wọ́n sọ pé kí ó lọ rọ́kúnlé ná Siminalayi Fubara ni ó sọ ní àná òde yìí wípé Ààrẹ Bọ́lá Tinubu fi ìjọba pàjáwìrì bo ìpínlẹ̀ àwọn láṣìírí ni nítorí pé ààrẹ mọ̀ọ́mọ̀ fi yọ ìpínlẹ̀ náà kúrò nínú rògbòdìyàn wàhálà òṣèlú tí ó ń wáyé àti pé ó tún dọ́gbọ́n fi òpin sí lílo agbára àwọn olóṣèlú tí ó lààmìlaka ti ọmọ ìpínlẹ̀ náà láti ṣe máa pàṣẹ bí ó ṣe wù wọ́n lórí ìpínlẹ̀ Rivers ni. Lẹ́yìn ìgbà náà ni ó wá pe àwọn tí ó wà ní ìhà tirẹ̀ ti ìpínlẹ̀ náà àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Tinubu fún ọgbọ́n tí ó lò ní àkókò tí wàhálà náà wáyé. Fubara tún wá tẹ̀síwájú pé òun mọ̀ pé àlàáfíà àti ìlànà ìlàjà tí yóò mú kí ìpínlẹ̀ náà kó padà bọ̀ sípò ń bọ̀ lọ́nà, èyí tí yóò sì jẹ́ kí gbogbo ilé-iṣẹ́ ti àwọn alákòóso, àwọn aṣòfin àti gbogbo ilé-iṣẹ́ lápapọ̀ náà yóò padà bọ̀ sípò. Ọ̀rọ̀ àkọsílẹ̀ Gómìnà Fubara tí ọ̀gá akọ̀wé àwọn oníròyìn fi ọwọ́ sí, Chief Press Secretary (CPS) Nelson Chukwudi fi ìdí ọ̀rọ̀ gómìnà náà múlẹ̀ wípé ọ̀rọ̀ yìí jẹyọ síta níbi ìpàdé tí ó ṣe pẹ̀lú àwọn olórí àti àwọn alákòóso ẹgbẹ́ Simplified Movement pé gẹ́gẹ́ bí àwọn ètò tó yẹ kó ṣe láti fi sààmì ayẹyẹ ọdún kejì rẹ̀ ní ilé-iṣẹ́ rẹ̀ ní ìlú Port Harcourt lánàá òde yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ààrẹ Bọ́lá Tinubu gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Ògùn fún gbígbàlejò ìdíje eré ìdárayá ti gbogbogbò lágbàáyé, irú èyí tí ó jẹ́ 22 irú rẹ̀ 22nd edition tí ó tún wá sópin ní Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ti gbé jáde, àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn ní orílẹ̀-èdè yìí ni wọ́n darapọ̀ mọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn láti jọ ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ tí ó kẹ́yìn fún ìdíje eré ìdárayá náà. Àwọn ènìyàn bíi ààrẹ ti ilé-ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio, òun ni ó ṣojú Ààrẹ Bọ́lá Tinubu níbẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn tí ó jẹ́ olùgbàlejò Dàpọ̀ Abíọ́dún, gómìnà ti ìpínlẹ̀ Bayelsa Duye Diri àti àwọn ènìyàn pàtàkì jákèjádò orílẹ̀-èdè yìí ni wọ́n pàdé ní pápá ìṣeré MKO Abiola Sports Arena. Eré ìdárayá náà wáyé fún odidi ọjọ́ 12 ní ìlú Abẹ́òkúta àti gbogbo àwọn ibi mìíràn tí wọ́n ti yà sọ́tọ̀ fún ìdíje náà. Ààrẹ Tinubu tún wá gbóríyìn fún ẹ̀mí tí àwọn olùdíje eré-ìje náà ń lò láti fi jẹ́ kí ìdíje náà yọrí sí rere láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 16 títí ó fi parí ní 30 oṣù karùn-ún ọdún 2025. Ààrẹ wá ránṣẹ́ ọ̀rọ̀ ìwúrí rẹ̀
sí gbogbo olùdíje eré ìje tí ó kópa nínú ìdíje náà pé kí wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ti di ìlúmọ̀ọ́ká tí ẹ̀bùn rẹ̀ sì tún mú àṣeyọrí bá ìdíje eré ìdárayá náà, èyí tí ó wà ní ìbámu pẹ̀lú eré ìdárayá tí wọ́n ṣe ní àgbáyé. Lẹ́yìn ìgbà náà ni aṣojú ààrẹ Tinubu wá mú ìdíje eré ìdárayá náà wá sópin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Olúńlélà ti iléeṣẹ́ ológun ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ wípé àwọn adàlúrú tí ó lé ní 60 tí wọ́n ń da omi àlàáfíà apá àríwá ní orílẹ̀-èdè Nàìjíríà rú ní ẹgbẹ́ ogun Adíníkàì ti iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ti pàdánù. Ní ọjọ́ Ẹtì ni àwọn iléeṣẹ́ ológun ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook wọn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìròyìn náà, ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní Bíta ti ìpínlẹ̀ Borno ní wákàtí àfẹ̀mọ́júmọ́ òwúrọ̀ òní nígbà tí ìjà líle náà bẹ̀rẹ̀ níbẹ̀ tí wọ́n sì mú ẹ̀mí àwọn adàlúrú tí ó lé ní 60 balẹ̀. Ìwé ìròyìn Daily Post náà tún sọ pé láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ni àwọn ológun ti orí ilẹ̀ àti ti òfurufú ti ń pa àwọn adàlúrú náà ṣeréṣeré. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí náà ni ìròyìn náà tún jẹyọ pé 12 dọ́sìn Boko Haram àti Islamic State West African Province (ISWAP) adàlúrú ni àwọn ọmọ ológun New Mate ti ìjọba ìbílẹ̀ Mate ní agbègbè ìpínlẹ̀ Borno ni wọ́n tún mú balẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ ológun méjì náà fi ẹ̀mí wọn dí ìjà náà, èyí tí àwọn akọ̀ròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìròyìn tí wọ́n gbé jáde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́kàn sórí YouTube channel ìròyìn lérèfé kí ẹ tún subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ máa yáṣẹ́ o. Ó dàbọ̀.